gbàgbé ẹ̀ wọ́n lọ fẹ́ táwọn tà náà bó ti bá wọn sórí ẹ̀dá níjẹ́ pé wọ́n ń pè wọ́n ní professor òun ń bú ọmọ tó rí ilé bàbá rẹ̀ mú dání oní kò mọ kéwú ogún bàbá rẹ̀ tiẹ̀ dà tó develop lọ́wọ́ rẹ̀. ogún bàbá rẹ̀ dà tó develop lọ́wọ́ rẹ̀. bàbá ló fi ṣe bàbá. sẹ́rí gbogbo ẹni tí ìyè tó lápẹ̀rẹ̀ tí ò yẹsẹ̀ ń bẹ̀ gbogbo oní tó bá fẹ́ sọ oríire pọ́ńdà babalágége ni ẹ̀wò ní masalu dàlá. babalágége sọ tí mo ń gbọ́ báyìí. ẹgbẹ́ wọn tí mo fẹ́ sọ yàrá o babalágége ní àbúrò mi tán bú mi ó tún ṣe tíra nítorí mi kí n wá fèsì fún báwo ni mo ṣe máa bú tí ò ní ta bá bàbá mi. bàbá ni àdáwọ̀ tún lọ́sọ̀rọ̀ nínú òkú láti ní. ó ṣe pé mi ní tí mo fẹ́ sọ ń pẹ́ bọ̀dọ́ àmọ́ ṣe máa sọ tí ò ní kan ọ̀rọ̀ bàbá mi bẹ́ẹ̀. lábíyá tọ́jú ìdílé ìsìnwá òun kọ̀dé ọba ó kọjá. ó fẹ́ràn bàbá mi ju ewu tó ń bú mi bẹ́ẹ̀ fílẹ̀. àmọ́ irú rẹ̀ ò ṣe é kọjú sẹ́yìn bájà. irú rẹ̀ ò ṣe é kọjú sẹ́yìn bájà ẹ̀ mo fílẹ̀. fẹ́ bá ṣe jẹ́nu. àdìbò àwọn olè gbàgbẹ́ nígbà mo ti gbọ́rù ẹ̀ mo tún ti fi ìfúrú kúsùrù mi mo tún fi kú ó bí aṣáájú máa rí tó bí ò da fáṣáájú wọn lá ní ẹrẹ ní ò da bẹ́ẹ̀ni ó tún da fún wọn ló nílò dáadáa lẹ́yìn nílò. èwo lẹ fẹ́ kó ṣe gan-an. ṣé kò láyé tiẹ̀ tó fẹ́ lò ní. ok nígbà tó sọ pé ipò bàbá wa ló wà òun ní gbadíà ẹni tí ò sí ipò bàbá rẹ̀ tó ní owó ju àlífà yẹn lọ ń kọ kí lòun ṣe. òun gba sàárà bàbá wọn. mo ò ponú tó check yourself. ó wálé ó tún ní iná bíi ti jó ẹ sọ fáwọn bàbá o. ẹ wo ní Facebook nísìnyí àbíbùjá lọ ìpariwo sí mi. Masha Allah jáwé ayé káàbù lọ́wọ́. ọdún tuntun la wà yìí 26 wọ́n ní o má kà àkọ́dún ẹ sọ fún yín ẹ sọ fún àwọn ìlókun yín ọ̀dẹ̀ níyín òpònú sẹ́ni kìíní kan ṣẹlẹ̀ gbọ́ mi dáadáa gbogbo owó tó fẹ́ kékeré yìí rẹ̀ dàrú gbọ́n tí mo fẹ́ sọ yìí ìkẹ́kẹ́ ní da Nàìjíríà ní da Ìsìlámù nǹkan tí sì ń da Ìsìlámù rú lè tó tó mọ́ àwọn kan lọ kéwú Libya àwọn kan lọ kéwú Cairo àwọn kan tẹ́tẹ́ wọn ní Qatar àwọn kan tẹ́ ń Kuwait àwọn kékeré Saudi sẹ́mọ̀ pé mọ́sàbí wọn ọ̀tọ̀ọ̀tọ̀ gbogbo wọn wá wálé eléyìí ó proof ti Saudi ó proof àfa rẹ̀ bẹ́ẹ̀ni wà bí ẹni ti Qatar ó proof Asia ó proof Saudi ó proof ẹ̀wá ní kó má sì já gbogbo ọmọ tó bí tó bá ti pín wọn kiri ilé àfa ní o bá kú tẹ̀ inú wọn ní kò. Allah tọ́sójú kan. inú fẹ́ sọ fún ọ. torí tẹ́síbíyà tí wọ́n máa gbọ́ bí ọ̀tọ̀ọ̀tọ̀ ni èyí tó bá jẹ́ àlífà lónìí àlífà àfa àtòun ló pàṣẹ. bí bàbá wa ti máa ṣe ni. bí bàbá tí wọn àlífà àtèmi ló pàṣẹ èyí tó wà lẹ́yìn tí wọ́n mú lọ bòmí lónìí ṣé àfa àtèmi àfa àtèmi. àfa àtèmi ló wà ní. àdàrú ni o abẹ́ nìkan lẹ́ni lé. bàbá wa jọ bí wa ni o. ó tọ́wọ́ bó sọ fún ẹ bẹ́ẹ̀ dẹ̀ ni ìfẹ́ káwọn ọmọ rẹ̀ dé èèyàn ló ń wá òun kó ti fọwọ́ rẹ̀ sí rẹ̀. Allah Yakumullah. ó dì. ooo ìkẹta rí nílẹ̀ Sàlátì. alhamdulillah. yóò fi dàrú òun ni pé mẹ́ríkàsì gbogbo wa ti kéwù. alhamdulillah. láti òkè ilẹ̀ ìyá. mẹ́ríkàsì ni. àbá gbogbo àwọn tó kú dà o. sí ìta ẹ̀sọ̀ rẹ̀ o lè gbọ́ pé ilẹ̀ Sàlátì bú àdàbíà ilẹ̀ Sàlátì bú sùnmùrà o lè gbọ́ láyé nítorí gbogbo wa kò sí ìtí òsọwọ́jà fáǹdà lára wọn. kò sí tó di náà rí. náà àfáǹdà wọn lo karama wọn lé mi lérí kò sí ní gbogbo wọn. wàláhi bábù. ronú tí mo ń tẹ sọ ronú sí tí mo ń yẹ dáadáa. ọ̀nà yẹn jìn o. ronú tí mo ń yẹ dáadáa. owó bá ti lọ kéwú lẹ́yìn àwọn búnú. ìfẹ́ Kùránì ló ní ló fi mọ́mọ́ lọ sí tàfíìsì. ìfẹ́ Kùránì ló ní ló fi mọ́mọ́ lọ sí tàfíìsì. ó dé salamu aleykum. ó wà pé mo dáre mo fọwọ́ ara mi báyé mi jẹ́ ní ìṣẹ́bẹ̀ fún bàbá mi ọ̀hún bàbá rẹ̀ òun òun náà lọ́bi tí. ọmọ tí mo tọ́. jáwé náírà káàbù lọ́wọ́. dákun àfa gbẹgbẹ látọ̀kẹ́ kí làbá yẹn wí. yẹ̀kú lọ́ọ̀dù lùkàbáyì. sọ́bọ̀ ìkànnù àwọn ọ̀jọ̀gbọ́n òun ló sọ lọ́bẹ̀rẹ̀ pé kí ló kọ wọn ìwọ́n tá a mọ́ ọkọ rẹ sọ pé ọ̀rọ̀ tí ń da yé ló sọ
tíra tó fi bú àfa rẹ̀ ló ń ká wọ́n ní èyàn fi tíra búlé àfa rẹ̀ ìwọ́n rà lọ́wọ́ wọn àwọn abúlé tiẹ̀ náà lọ́la wọ́n lẹ̀ lóko wọ́n yẹra ń tíra bẹ́ẹ̀ sílé èrí rẹ̀ dàrú ìbílísù gbé ọmọ ló dà jù ọ lọ. wọ́n máa sọ yálà lòun fi ìbàdí wíwá lọ́dọ̀. ẹ dákun gbogbo ẹni tí bẹ ní wáàsí mi gangan mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ yìí o àyàn ni àkímọ̀ṣe mọ́ ó tẹ̀lé ṣe mọ̀ṣe mo fún bọ́dà débi nì mo fún bọ́dà ní ẹ̀kọ́ sí bọ́dà ẹ tí wọ́n lu ìwọ̀n ìbí ọ mo fún bọ́dà ní wàláyà arábìnrin kan sọ pé ha owó òdì káwá kidnap mi oníbi tó dàkú jọ àpò ló yẹ kẹ́ ẹ sinmi lọ́sẹ̀ tó lọ mò ń lọ Ìlọrin mò ń bọ̀ èdè mò ń lọ Ìlọrin mò ń bọ̀ èdè ẹlòmíì nílẹ̀ ti mọ́ òun ò gbọ́ èmi ò ló má gbọ́ èmi ò ló gbọ́ ní tẹ́mi wí. máa lọlé. máa yà káàtì lọ wàhálì máa yà hátàrí mú ká. àwọn tó lọ fẹ́ wúlò fún bàbá àníbà ní àwọn wájú. wọ́n sọ wí máa ń lè bó ká. lọ́dẹ̀ dáná nu. wọ́n sọ ìlú máa ń yẹ sọ hánú ká. wọ́n bá ní ẹnìkan sọ̀rọ̀ ó ní talẹ̀ tó sọ ẹni tó sọ ni àbí tó sọ. Jẹ́ni tó sọ ló fẹ́ mọ̀ ní àbí tó àbẹ́kọ̀ọ́ sọ ti fẹ́ wọn láti sùn kan dọ̀ yìí fún un ó jọ máa wà nábì àbí òjò mọ́. sallallahu alaihi wasallam. ọjọ́ mẹ́kọ̀ọ́ tó fẹ́ lò àbí ó òjò. jọ mẹ́kọ̀ọ́ tó fẹ́ lò àbí òjò mọ́. èyí tó jẹ́ sọ yìí wù òun kọ́ ló dá wàhálà lẹ́nu Bẹ́ẹ̀ni. òmìnirítù anu kọtìlẹ̀ nas. òun kọ́ ló dá wàhálà lẹ́nu sí. Ẹ̀rí kankan ṣe sí o. máa ronú jìnnà tó tó tún kéwù. wọ́n ń bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ dọ́tọ̀ táwọn ń bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ pé táwọn ráwí tèmi ráwí lòun gba dọ́tọ̀ sí. wọ́n sì gba dọ́tọ̀ tiẹ̀ nulẹ̀ pẹ̀lú ìyá àmọ̀ àwọn ẹni ọlọ́run wípé tó bá ti wú kó máa yí àmọ́ dọ́tọ̀ pọ̀ pòfẹ́sọ̀ ni dọ́tọ̀sì pòfẹ́sọ̀ rẹ̀ bẹ̀rẹ̀ pọ̀. àwọn dókítà gidi wọn máa jòkó gbọ́ wa báyìí àwọn kan ní. ẹni tó pé ẹ̀ ń pòfẹ́sọ̀ ẹ̀ wo bó ti rí wọ́n bú bàbá lágége káyọ̀ owó ti yẹ ti àwọn ọ̀fẹ́ mọ́rú kọ́kọ́ mi kéwù. wọ́n ló ní lárílà ń kọ́ àrílára rẹ̀. àrílárí lára rẹ̀. ó wá dàbí onítọ̀sùn. máa pààrọ̀ aṣọ kan. ọba ti bú àfa wa à ń tẹ̀sí wọn náà lójú. àráyàn. olẹ́nìkan jókòó lójú kan ìwọ́n tó ń rìn kiri kí ló ń bọ̀. àlífà tiwa rẹ̀ àlífà ti yín ẹ̀múta. wọ́n ẹ ní. ẹ̀múta ìbẹ́ yẹn ńlá bàbá ti yín náà. ọlá ń ṣíkà ló kọ́ ọ̀rọ̀ ló wọn. fẹ́ gbọ́ inú ilé kéwù yín lẹ ti dá odidi ìlú rú ẹ̀yin kan lẹ jẹ wàzírí ilẹ̀ ń jẹ ogbẹ kiri. wọ́n pọ̀ nínú yìí náà ara tí mo fẹ́ sọ fún yín tí ò sáyé nu. bẹ́ẹ̀ni ẹ palẹ̀ máa tí wọ́n mọ́gun. bẹ́ẹ̀ni. wọ́n ti wọlé sí yín la. ẹ mú agídí pẹ̀lú wọn. n tó bá kí ọ̀rọ̀ yín múlùkù ẹ jáde tán inú tíra làwọn ń tà tíra lẹ́yìn náà ń tà. bẹ́ẹ̀ni. n tó kù tọ́jà kó wọ́n fi kún ìwà ni. ẹja níwà. ìwà ló kù tọ́jà kó wọ́n fi kún. wọ́n ti fẹ́ẹ̀ tújọ tán o. àmọ́ wọ́n tí wọ́n ń tẹ́ ìbẹ̀rù tàwọn náà báyìí àwọn ní òsì jálàbí mọ̀tàmárì conference tá ń ṣe jálàbí náà fi ṣe. wọ́n ní POS lábẹ́ tébù. ẹ bá débi tí wọ́n ti ń ṣe wòlímọ̀ wọ́n gbà ìtì owó wọ́n ti wá ní wọ́n ní jálàbí ò dá o wọ́n àgbẹ̀rọ̀ ní tẹ̀sùbá àlápò mi wọ́n á ju tẹ̀sùbá sí ibi tá ń lọ ìwé wọn ló wọ́n jù sànẹ́bì lọ léèwé àdéhìsì wo lẹ rí mú jáde fọ́rọ̀ léèwé sànẹ́bì gbé èbó ẹ̀sọ́ sàádé tó gbé èbó. sallallahu alaihi wasallam. ọmọ tí ń ṣe wòlímọ̀ àtòbí rẹ̀ wọ́n á ní kọ́ lọ sí di kọ̀ǹpútà ẹ̀ lọ́wọ́ bẹ̀ ní tẹ́ẹ̀bà fi dásí ọlọ́run. ẹ dákun tẹ́lẹ̀ àti tọ́hún. bàbá coach. àkáǹtì sì ti wà ń bẹ̀ kò ní di aláàrẹ. wọ́n fún jára bí yẹn pákéjì. ó gba pákéjì gan. wọ́n ní o má sóògùn mọ́ wọ́n á ní o lọ mú kara ògbé kó o sún náà àti súnsun àti jíjọ́ kí ní ìyàtọ̀. powder na powder. àti lílo àti gúgú oògùn ògùn jẹ́. alligator pepper wọ́n wá ń yí owó kọ padà. àtàtà alligator pepper ní wọ́n ń pè. sẹ́ẹ̀gọ̀ ó bá kan bẹ́rẹ̀ sí i. aráàmù ni o má débẹ̀ òbí sọ fún wa ló gbọ́ mà sọ wọ́n ní gbogbo àwọn pàráfíìsù yìí àwọn dàkátìrù yìí ẹ pè wọ́n ogun òjàlú àwọn àdùsùn náà ìgbẹ́lẹ́gbẹ́ mọ́sálásí tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí hù ẹ lọ rú. ilé kékeré tẹ̀ lè kọlù. ẹ lọ rú ó bá di kàrá gidi àfáàn tó débẹ̀ sẹ́yìn o. wọ́n bá ń bẹ láyé wọ́n kì í sẹ́ńbẹ̀ kò sí bẹ́ẹ̀ ń wọ́n yàn jọ́nà ti táwọn gbogbo apá ẹ̀ kò wa. sí bẹ́ẹ̀ jọ́nà lọ́hùn ni. kò sí bẹ́ẹ̀. gbogbo tẹ́ ẹ sọ pé káwọn èèyàn má ṣe ẹ wọ̀wọ́ bó lẹ́ ti ṣe pẹ̀lú ọba. Jama sẹ́ẹ̀dọ̀ ẹja mójútó sí àwọn bàbá wa. Allah jáwé máa ń yà káàfù lọ́wọ́. Ètí mo fi tẹ́mi
mọ̀ nítorí ẹ̀ fẹ́ràn inú ilé yìí sí nìyẹn o gbogbo ẹni tó bá rí bẹ́ẹ̀ tí mo rí kó gbéra èyí máa nífẹ̀ẹ́ rẹ̀ ni o mi ìráyè dánbọ̀rọ̀ mò ń ṣiṣẹ́ bí ìgbà tó já sí pé bóyá ó máa yá lọ́la ni. kò sí ní yá. ọmọ àdí súnà lèmi náà ń ṣe èmi náà ń ṣe mi lábẹ́lẹ̀ ṣe lásán náà ń ké yámúyá ni ìpè la fi wé pé lọ́wọ́ tí bẹnu yámúyá. àfààní dágbé gbogbo wọn tó ń bẹ níbí lọ jẹ́ alámúlétì. màlúùyàgàtù lọ́ha. gbogbo ẹni tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run òun ni ojú ó já ládùúgbò rẹ̀. alábàágbé rẹ̀. alábàágbé rẹ̀ jẹ́ ojú olùbẹ̀rù ọlọ́run. ẹni tí ò bá ti níbẹ̀rù ọlọ́run lára nínú àtàsí pé olùpàṣẹ mi ni. tí gbogbo àwọn tànàfi láṣẹ yọrí ẹni tó jọsẹ wọn náà ń pàṣẹ. ẹni tí ò bá ti jọ márùn rẹ tí ò láǹfààní kan tí ń ṣe fún ọ tó bá ti ń bá rìn tó ní gúnlẹ̀ rìn. torí pa tí ló kó sínú ẹrù yóò bá tó kù jẹ o. má manéjì ọ̀rẹ́ mi ò sọ oníṣẹ́ tó fẹ́ ṣe láyé ní sọ ní pílánì fáyẹ ẹni tí ò ní pílánì ló máa ń ráyè irú mi by this age máa ṣẹ̀ṣẹ̀ wá yan ọ̀rẹ́. ó ti bọ́. omi ìlè ní ọ̀rẹ́ mọ́. tight friend mi nìyẹn o. ń bo. tẹ́ ẹ bá ti yẹ ẹ̀rí mi. àwa tá a rí àwo fẹ́ nítorí iṣẹ́ tá à ń ṣe láwa àárọ̀ yìí náà rẹ̀. torí kò sáyè fún wọn. kò sáyè. lọ́la máa ríra. wọ́n ata ni. wọ́n àti ọ̀rẹ́ tó yẹn. dáwìrì. màlúùyàgàtù lọ́ha wàhálì máa ń yá tẹ̀rí múkà. sẹ́rí mo lánàṣẹ́ tẹ̀síìmù tá a fi láṣẹ yọrí òun ni pé àwọn ẹni tó jọ máa ń rìn àjò wọn ni wọ́n bá rìn. ògbóni sàláàtì wọ́n tẹ̀sí wọ́n ní àtọ́ bẹ́ẹ̀. ṣé ìwé di aláwọ̀ tá a lára ni. kí ni ìyàtọ̀ ń bẹ̀. wọn bẹ́ẹ̀ni tó kọ̀ ọ́sẹ́ rírì. mo ń sọ nìkan níjọ́ ní mo ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ tá à ń bá rìn àtọrọ kábàárà wa kárẹ́. bẹ́ẹ̀ni. nítorí pé níta jọ ń ṣe kì í ṣe tọ́mọdé jogún lọ́wọ́ wa. ẹ bá ti rí ọmọ kìíní pọ̀ lọ́mọ kejì má bàa ṣe o. mo bá ṣe. sún fún o. mo ṣe pé àwọn ìgbà yìí lọ lámọ́ra wa bẹ́ẹ̀ bá ti ń bọ̀ ẹ mú wọn dání. iṣẹ́ bàbá wọn jọ ti wá. pákéjì wọn ó wà nílẹ̀ ni o mo ṣe rí wọn ní ìsinmi tí rántí ní tí mo rántí ni pé ń gbé tí wọ́n pè wọ́n sábẹ́ kúta wọ́n wá fẹ́ fún ṣé kọ̀ríbù ní gíftì bẹ́ẹ̀ni. àbí ṣé ọ̀nà sínú mo wà ń bẹ̀ ni o bàbá àgbà yìí lọ láti fọ́ ilẹ̀ tí wọ́n ti sọ̀rọ̀ tí wọ́n ti mi ilẹ̀ wọ́n gbé adìyẹ wa wọ́n fẹ́ fún wọn àwọn ará ibi tí wọ́n sọ pé ẹ̀yà ẹ̀hún ní fọ́tò ó nù òun o. ó lẹ́yìn tó mú mi wá o. ebi tá a gbà gòkè lágbàsọ wọn wá lọ gbé fún mọ̀lánà kí n là ṣáàbì. radiyallahu ta'ala anhuma. ìtàn lápá yìí o. bí kì bá ṣe bẹ́ẹ̀ àwọn ẹni tí wọ́n ṣe ti lọ o. ìtàn láǹṣẹ́ kí ni. láǹpà yìí. gbogbo èyí tí wọ́n náà ń ṣe lé ni wọ́n pa lọ́la. múra sí májàwọ́ àwọn olùjẹ́wò èpè sára wọ́n di ẹ̀rọ ẹlẹ́nu mọ́tì ẹ̀ wọ́n gba yìí oníyìlò ilé òfin àti sọ́wọ́ lẹ́yìn àtàní àti tani àti kítúmí ọmọ olóhùn ló ń sọ̀rọ̀ tó ti kọ́ bàbá mi kò ní black mark kò ní red mark wà lọ wo tèmi náà ní bàbá mi tó mú tí máa ń sábìsì nígbà wọn ṣe wọ́n rìn lọ́wọ́ mi ní kó kí mi sàlámù àlékún kó kí mi pọ́blẹ́mù ẹ̀ nìyẹn